Hey, ìlẹ̀kẹ̀ má jà á lé, ìlẹ̀kẹ̀ má jà á tà. Ibì kan ló máa já sí. Ẹ gbọ́ mi. Ṣé ẹ ti gbọ́? Báyìí bá tí ì gbọ́ ẹ bọ́ bí ẹ wá gbọ́ pẹ̀lú ẹ̀rí tó dájú. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, láì ṣègbè lẹ́yìn ẹnì kankan. Àjọ àgbáyé tí ṣe United Nations, wọ́n ti yọ orúkọ orílẹ̀-èdè tá à ń pè ní Nàìjíríà kúrò nínú ìwé dáadáa, wọ́n wá jù sínú ìwé kan. Orílẹ̀-èdè wo náà fi rọ́pò ẹ̀? Wọ́n sọ fún yín, ẹ farabalẹ̀. Kò sẹ́yẹ méjì tí jàṣà. Orílẹ̀-èdè Yorùbá ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe rálì lọ́wọ́lọ́wọ́, àtẹ̀yin tẹ́ ń darapọ̀, ẹ tẹ̀síwájú. Ọlọ́run ti gbóhùn wa, a sì ti ń sọ fún yín, kì í ṣe ní kì í ṣàná, tá a ti ń pa aláriwo wípé Olúwa gbóhùn wa, àwọn alálẹ̀ gbóhùn wa. Ẹ gbọ́ pé lẹ́lẹ́ ni ó máa fẹ́, lẹ́lẹ́ ni ó máa fẹ́, àsíá o Yorùbá nation. Ẹ gbọ́ kí ló ṣẹlẹ̀? Ẹ farabalẹ̀ kẹ́ máa bá mi bọ̀ lórí ètò. Bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ iṣẹ́ United Nations nínú gbogbo àgbáyé, wọ́n mú orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sì mú wọn, wọ́n sì lẹ̀ wọ́n ní bẹ́ẹ̀lì. Ẹ mọ̀ kí ni wọ́n sọ? Kí ni ìdí tí wọ́n fi ṣe? Wọ́n wá fún wọn ní odidi ọjọ́ 5 wípé péré lẹ́yìn ọjọ́ 5 kí wọ́n fi ṣe gbígbésẹ̀ tó tọ́. Ẹ gbọ́, ẹ mọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé, ẹ ṣe mo dúpẹ́. Ẹ máa bá mi pín ẹjọ́, ẹ bá mi gbọ́wọ́lé ṣé abọ̀tún. Tá a bá ti ń ṣerú ètò báyìí, àwọn ọ̀daràn kan wà, ẹyẹ tí mo sàn tí wọ́n máa ń fà wálẹ̀. Ẹ má jẹ́ ọ wálẹ̀ ara, torí àṣírí lẹ́ gbọ́ ìdí tí United Nations tó fi wọ́gi lé Nàìjíríà. Ẹ mọ̀ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ bó bá ti di gìrìgìrì ibẹ̀ náà làwọn náà ń sá lọ. Ibi tó sì so wá pọ̀ ní family house wa nìyẹn. Bẹ́ẹ̀ ni ibẹ̀ ìdí nìyẹn tí bàbá wa Professor Banji Akíntóyè tó fi ń fi ìgbà àtìgbàdégbà tí kọ̀wé tí sì gbé ilé ọmọ ẹ̀ lọ́wọ́ Olóyè Sunday Adéyẹmọ pé ọyá àtàwọn yòókù tí wọ́n jọ ń ṣiṣẹ́, ọyá èso ẹ lọ síbẹ̀, ẹ lọ fún wọn. Tí wọ́n sì ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ojúṣe, torí pé wọ́n ti mọ̀ pé orírun wa nù. Pẹ̀lú lórí ẹbí ń gbé. Àmọ́ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí, bá a ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n ti fún wọn ní máàkì, wọ́n wá cross wọn. Ẹ mọ̀ pé máàkì 2 lọ́wọ́ àtọmọléèwé tí wọ́n lè kọ sára ọmọléèwé. Bí wọ́n bá máàkì báyìí, wọ́n á lọ gbà á. Máàkì náà ni pé òdo lọ́gbà. Wọ́n ti ní wọ́n gbòdo lórí kíni. Bí mo ṣe máa ń sọ fún yín, ara nǹkan tí èèyàn ń paláriwo, tá a ní kẹ́ ẹ máa paláriwo gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe rálì, gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wọn ni pé kò sóúnjẹ, kò sáàbò ń lò ó. Ẹ gbọ́ pé kò sóúnjẹ ń lò yìí, kò sáàbò. Nígbà tí nǹkan méjì yìí bá sì ti kùnà lórílẹ̀-èdè, orílẹ̀-èdè òun ò sí mọ́. La ṣe ń sọ wípé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Kò sí ohun tó jọ ọ́ mọ́. Ó ti expire, ọjọ́ ti pẹ́. Torí wípé tẹ mọ̀ pé téèyàn bá ní nǹkan tó bá jẹ́ pé ọba ń da ọjọ́ tó bá expire, onírúurú nǹkan ló máa ṣẹlẹ̀. Fún àpẹẹrẹ, téèyàn bá lo oògùn orí fífọ́ tó sì ti expire, dọ́bù lórí fífọ́ tó máa ní. Bẹ́ẹ̀ ni òdodo ọ̀rọ̀. Nígbà Nàìjíríà ti expire tí ò ti exist mọ́, onírúurú nǹkan ló ń ṣẹlẹ̀. Àwọn agbésùmọ̀mí wọ́n ń jáde láti bá ìjọba ṣe pàdé. Ẹ má pè wá ń terrorist mọ́ o. Tẹ́ ẹ bá fẹ́ ká gbébọn wa kalẹ̀. Àwọn adàlúrú Fúlàní gbébọn wọ́n gbé gómìnà lọ ilé ẹjọ́. Lórílẹ̀-èdè tó ní ọba tó níjòyè. Ó parí àbí ó parí? Ó ti expire, ó ti tán. Kí là ń dara wa láàmú sí? Ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ ní pápápá, kò gbọ́dọ̀ gùn. Ẹ gbọ́ nǹkan tí United Nations sọ. UN list Nigeria and 12 others at risk of catastrophic famine. Another newspaper gbé báyìí pé Nigeria list UN list Nigeria as hunger spot.
hunger hotspot. Gbọ́ mi, hotspot tó ń bẹ lórí fóònù yín tẹ́ ẹ máa ń share pẹ̀lú èèyàn, ẹ mọ̀ pé iye àwọn èèyàn rẹ nígbà wọ̀nyí lẹ lè share fún. Wípé hotspot yẹn kọ́ o, hotspot ibi tí ń gbóná pé àwọn bá jọ pé mo wà ní hotspot, mo wà ní hot city, ibi tó ń gbóná rètérètí fún ebi. Fúdìí èyí wọ́n ti wá gbé àwọn ìgbésẹ̀ tó lágbára léyìí tí mo fi sọ fún yín pé tẹ́ ẹ bá farabalẹ̀ wo fídíò yìí ẹ mọ̀ wípé ẹ máa ṣe gbòòsà ní gbogbo ìgbà, ẹ máa fàdúrà ran Professor Banji Akíntóyè lọ́wọ́ ni, olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀. Ẹ̀yin tọ́lọ́run fún láǹfààní àti máa náwó kò ní sú yín, ẹ máa farabalẹ̀, ẹ ní gbọ́ tàwọn ẹlẹ́gàn. Àwọn ẹlẹ́gàn tí wọ́n kò ṣe kò jó òṣè ó ṣe, ẹ ní gbọ́ tí wọ́n, ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí United Nations sọ àti iye ọjọ́ àbóṣù àbọ́dún tí wọ́n fún wọn pé bí bẹ́ẹ̀ kọ́ wàhálà máa bọ́. Ẹ sì wá rí ẹ̀kọ́ kan kọ́ wípé àwọn orílẹ̀-èdè tí wọ́n dárúkọ yìí Fúlàní ló wà ń bẹ̀. Ara wọn ni wọ́n ti ń darapọ̀ wá Nàìjíríà tí wọ́n ń wọlú Èkó tó ń wọlú Ìbàdàn táwọn ará Èkó ń dúpẹ́ tí wọ́n ń jó tó jẹ́ pé bọ́mọ Yorùbá tó bá gbé ápù lórí wọn ò ní ra tiẹ̀, ti Fúlàní ni wọ́n ń lọ rà. Ibẹ̀ kan mò ń lọ lónìí, ẹ jẹ́ n farabalẹ̀ kí n gbé sí yín létí díẹ̀, ẹ̀yin ọmọ Nàìjíríà, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà. The United Nations has expressed concern over worsening hunger condition in Nigeria. Naming Nigeria as hunger hotspot, facing an imminent risk of famine if urgent humanitarian intervention are not undertaken. Táwọn bá múra ní Nàìjíríà yìí, táwọn ọba tètè dìde, ebi nípa mánámáná kú, pé ebi ni wọ́n máa pa àwọn ọmọ Nàìjíríà kú. Ọmọ Nàìjíríà kì í ṣàwa, àmọ́ ẹja bára wa sọ̀rọ̀ lu ọ̀rọ̀ níwọ̀n ọgbà àgbà tá a wà ń bẹ̀, tá a bá ti jọ dìde kájọ gbé pẹ́rẹ́kí kaná pẹ̀lú wọn pé tó irọ́ o, àwa ọgbà. Tẹ́yìn kan sì wà ń bì kan tẹ́ ẹ̀ sì ń jókòó, tẹ́ ẹ̀ ń káwọ́ gbéra, tẹ́ ẹ̀ ń sọ pé kò kàn yín, kò tí ì kàn yín, yóò sì máa tì yín ṣubú. Ẹ gbọ́, United Nations ló ń sọ̀rọ̀, òun rèé, ẹ jẹ́ n fi àkọlé ẹ̀ hàn yín kẹ́ ẹ lè mọ̀ wípé kì í ṣe pé pàfínà ń lọ ọmú lọ́pọlọ ni. Ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa ló ti gbé ní nǹkan bíi 4 hours ago ló ti jáde báyìí, ẹ bẹ̀rẹ̀ sí ní máa rí ìkà látọ̀la lọ. In a new report titled Hunger Hotspot released on Monday, the UN Food and Agricultural Organization and the World Food Programme identified countries experience the most severe level of food insecurity, warning that conflict, economic shock, and climate-related disasters are driving millions towards starvation. Ẹ gbàgbé wípé ibi yìí òun ló kó bá àwọn ará Ìbàdàn níjọ́sí, níbi tí ọ̀pọ̀lọpọ̀ gọ̀rọ̀ ọmọ tó ti pàdánù ẹ̀mí wọn. Ebi ọ̀jàgà àfọwọ́mẹ́kẹ́, bẹ́ẹ̀ bá gbọ́ròyìn táwọn èèyàn ń sọ lọ́jọ́ náà lọ́hùn-ún wípé àkèé ṣe pé tálákà nìkan lebi ń pa wọn náà, àbí ẹni ó gbé fẹ́ǹsà wá ò lówó, ẹni tó fi jíìpù gbọ́mọ wá, ẹni ó gbé fi Toyota Corolla 2015, 2018, 2012 tó gbé wá ò lówó lọ́wọ́, ẹni ó gbé Sienna 205 wá ṣé ò lówó lọ́wọ́, tó fi jẹ́ pé nǹkan 2,500 tí wọ́n fẹ́ fún ọmọ ẹ̀ ló ṣe kó gbogbo ọmọ wá. Kò sí nì, kò tó nì, àti ọ̀kẹ́jùà pẹ̀lú olè. Ṣùgbọ́n ta ló fà á? Ọwọ́ ìjọba ni. Ẹ máa fún yín ní fídíò kékeré kan tẹ́ wò ní ìgbẹ̀yìn kínní yìí, ẹ gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ, ẹ máa gbọ́ o. The report projected that food crisis
will deepen over the next 5 months unless access to aid is urgent expanded and humanitarian operations are adequately funded. Among the country flags are Gaza, Sudan, South Sudan, Haiti, and Mali were listed as being at the highest risk of slipping into the famine-like conditions, with the UN noting that the situation in this region has reached critical levels. The United Agency now warn without increasing global support, the humanitarian effort currently underway could falter due to growing insecurity and significant funding gap. Ẹ̀gbọ́n àwọn orílẹ̀-èdè tí wọ́n dárúkọ yẹn. Ibẹ̀ mo ti fẹ́ kẹ́ ẹ mọ̀ wípé igbó ìlú tí àwọn Fúlàní yìí wà, Fúlàní ló wà ní Gaza, Fúlàní ní Mali, Fúlàní ní Haiti. Àwọn ni wọ́n ń kóra wọn wá tẹ̀yìn ará Èkó, Ìbàdàn, Ọ̀yọ́, gbogbo yín tẹ̀ ń gbà wọ́n sílé, tẹ̀ ń fi wọ́n ṣe security. Àwọn ló ń gbọ̀kadà tó pọ̀ jù lÉkòó, àwọn ló ń wa márúwá, àwọn ni wọ́n ti wheelbarrow. Bẹ́ẹ̀ l'Ábẹ́òkúta àwọn náà ni. Ebi ló lé wọn délẹ̀ yìí láì mọ̀ pé bí náà ebi ń bọ̀ wá bá wọn bẹ̀. Ebi ti bá wọn. To declare a famine officially, at least 20% of a population in a defined area must not suffering from extreme food shortage. Ẹ jẹ́ n sáré lọ díẹ̀ pápápá torí mo ti sọ pé fídíò yìí ò gbọ́dọ̀ gùn. Mo kàn mú wá kí àwa tẹ́ ń sọ pé Nàìjíríà máa work kẹ́ ẹ lè mọ̀ pé kò work. Orílẹ̀-èdè Yorùbá la fẹ́ ẹ máa kọ sínú mẹ́sẹ̀jì yín kó máa pọ̀. Yorùbá nation ní kíákíá ẹ máa kọ sí ẹjẹ́ máa pọ̀. Torí pé bẹ́ẹ̀ bá kọ kí gbogbo èèyàn máa rí i pé ebi ẹ wo bí wọ́n ṣe pa wọ́n ní Benue nípa àfọ́nẹ́fọ́ṣù. Ní Benue tó jẹ́ wípé ibẹ̀ ni wọ́n ti ń kóṣù tó dáa jù wá sẹ́ni part of Nigeria. Iṣu wọn ní máa ń tóbi. Ata wọn, gbogbo nǹkan wọn ló tóbi. Torí pé àwọn tí wọ́n ṣíwájú tiwọn lọ́hùn-ún tí wọ́n rán lọ sí ilé ìgbìmọ̀ asòfin, ìgbìmọ̀ aṣojú, gómìnà lọ́hùn-ún wọ́n náwó sí agriculture tiwọn. Operation Feed the Nation bàbá tiwa tó ti sọ bàbá ti sọ tó bá jẹ́ ọjọ́ fàmù tọ̀dọ̀ wọn ń ṣiṣẹ́, irrigation wọn sì ń ṣiṣẹ́ dọ̀la. Torí wọ́n maintain ẹ̀. Òtítọ́ korò. Ṣùgbọ́n tọ̀dọ̀ wa ò ṣiṣẹ́, yóò ṣe ṣiṣẹ́. Nígbà àwọn tá a rán lọ bẹ̀ tí wọ́n bá ti gbowó wa wọ́ọ̀dù àbí kílẹ̀ ń pè allocation fún bí tí wọ́n belong sí àpò níwì kí wọ́n ra mọ́tò billions fóbìnrin fún girlfriend kí wọ́n ra lé kí wọ́n sì kó yòókù nǹkan lọ dà sílùú òyìnbó. Ibi tí wọ́n ń dáwó tiwa sí nìyẹn. Omi ò tẹ́ ẹ lè pe fígọ̀ níbi tẹ́rù owó bá dé nígbà tí ò rí rí. Ṣùgbọ́n ibi tá à ń lọ kọ́ nìyẹn. Bá a ṣe bọ́ lóko ẹrú là ń lọ gangan. Bá a ṣe máa kú nípò tá a bára wa yìí, òun rèé. Òun là ọ̀nà tí bàbá wa Professor Banji Akíntóyè, Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà, ọ̀nà tí àwọn bàbá yìí ń gbà tọ́lọ́run sì ti ń bá wa ṣe táwọn ọba náà ti ń dìde lórí ọ̀rọ̀ wa. Ẹ dákun kí la tún fẹ́? Kí la tún fẹ́ sọ pé Ọlọ́run ò ṣe fún wa? Kò yé mi ní o, bóyá kẹ́ ẹ sọ. Ọ̀rọ̀ yìí ò yé mi. Nígbà tá a ní kẹ́ ẹ máa jáde, kẹ́ ẹ máa bọ́ síwájú ilé, kẹ́ ẹ máa kéde ẹ̀ bí ìgbà téèyàn kéde wàásù Jésù wípé tó ẹ gbọ́ Jésù gbọ́, Jésù ń bọ̀, ẹ ronú kẹ́ ẹ pìwàdà, ẹ máa sọ fún gbogbo èèyàn pé tó orílẹ̀-èdè Yorùbá là ń fẹ́ o, tí wọ́n bá bí wọ́n bí yín wọn bí ìdí àti túmọ̀ tá a fi ń fẹ́ orílẹ̀-èdè tiwa ni pé ebi ń pa wá, òǹgbẹ ń gbẹ wá, kò sáàbò nílùú wa. Ẹ jẹ́ á lọ ká lọ tún ìlú wa ṣe kó oúnjẹ kó kúnlé kó kóko. Ká dáàbò bo àwọn ara wa nínú ìlú wa.
nígbà tí ọ̀sọ́nà ń bẹ̀ ta ní kẹ́ ṣe, ta ní kẹ́yìn pásítọ̀ tẹ́ pera yín lọ́mọ Yorùbá kẹ́ ẹ sọ nínú ìjọ yín, kò sọ́lọ́pàá tí mú yẹn ní self determination. Ta ní ẹ sọ tẹ́ ẹ sọ, àwọn tó ń sọ ó ti ń sèso. Ó ti bẹ̀rẹ̀ sí ní sèso. Àjọ àgbáyé ti gbọ́ pé tó ibi ń pa wá, pé pípa ni tí wọ́n ń pa ni wọ́n kọ síbẹ̀, pípa ni tí wọ́n ń pa ni tí wọ́n pa wọ́n ní Benue, pa wọ́n káàkiri, pa wọ́n ní Ondo, Èkìtì. Ẹ máa gbọ́ o. What make Nigeria situation worsen is insecurity. Ṣé ẹ gbọ́? Insecurity in all over the regions, both in north, south, southeast, northeast, and all over the regions are full of insecurity, kidnapping, killing, and a lot more. Ṣé gbọ́? Ìwọ̀n náà ni mo ṣe ń sọ fún yín wípé ẹ máa pa á láriwo orílẹ̀-èdè Yorùbá láfẹ́. Kò sí ìran, ẹ lọ béèrè ìlú tí wọ́n bá wà lábẹ́ ara wọn. United States of America wọ́n ti wà papọ̀, ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè náà jọ wà tẹ́lẹ̀, kálukú pínra ẹ̀. Ẹ̀gbà tó dé ìpele kan wọ́n bẹ̀rẹ̀ sí ní yára wọn. Bẹ́ẹ̀ ni South Africa ó níye ọdún tó fi ṣẹrú lábẹ́ àwọn òyìnbó aláwọ̀ funfun yìí. Kí Nàìjíríà tó wá gbòmìnira, ṣùgbọ́n torí nǹkan tí wọ́n ń rí lọ́dọ̀ tiwa ni wọ́n fi kó àwa pọ̀. Ṣé bí ìran Yorùbá ló kọ́kọ́ sí gbogbo àwọn ìran yòókù. Abájẹ́rọ̀ mo pa ẹ béèrè lọ́wọ́ àwọn tó mọ̀ tán. Iná ẹ̀ ló fi jẹ́ wípé nígbà wọ́n bẹ̀rẹ̀ regional government, Cocoa House ó jẹ́ nǹkan táwa ní Nàìjíríà lónìí. Nílẹ̀ Yorùbá lẹ ti máa rí best university. Kí ló fà á? Owó tí àwọn Awólọ́wọ̀ lò. Best hospital ilẹ̀ Yorùbá lẹ ti máa bá bíi Láǹtóró, hospital tó wà nílùú Ìbàdàn yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. UCH, Ìdí Àràbà, ẹ máa rí àwọn níbi Cocoa House. University bíi Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University, Premier University ní ìlú Ìbàdàn UI, University of Lagos. Ẹ lọ compare ilé ẹ̀kọ́ àbí yunifásitì tó dáa tó àwọn eléyìí nílùú kan àbí state kan, kẹ́ mú wá fún mi. Àti private o àti government. Àwọn bàbá wa ló ti acquire ní long time ago. Kó tó di pé àwọn jẹgúdújẹrá débẹ̀, wọ́n bẹ̀rẹ̀ sí fi style wọ́n lé àwọn bàbá wa dànù. Àwọn ní òsì wọn ò ronú, torí tí àwọn ọmọ ibi tí wọ́n bá ti fi wọ́n há tí wọ́n rí tọ́rọ́ kọ́bọ̀ ó ti tẹ́ wọn lọ́rùn. Ẹ gbọ́ nǹkan tí United Nations sọ báyìí. A nílò àti máa dára wa láàmú mọ́ ọmọ Nàìjíríà, ọmọ Yorùbá. Ẹ jẹ́ ká máa pariwo yìí nípa máa wo tẹnìkan. Jẹ́ ẹnìkan pè mí, ó ní báwọn ṣe ń sọ bẹ́ẹ̀ àwọn kan pa àwọn pé tó sì já àwọn ọmọ Yorùbá táwọn mọ̀, táwọn náà sì ń polówó Yorùbá Nation, bọ̀ tí wọ́n sọ pé bákan mọ̀ ni. Ẹ má dá wọn lóhùn. Sanbalati àti Tòbáyà wọ́n wà nú àwọn ọmọ Ísírẹ́lì. Bẹ́ẹ̀ ni àmì 10 làrán pé kó lọ wọlé náà pé àgbàlẹ̀ yìí 2 lọ padà, àwọn 8 ní kò lè ṣeé ṣe ni. Bẹ́ẹ̀ la ṣe rí wọn nínú wa. Àwọn àwa tá a mọ̀ pé kò rọrùn lóòótọ́ kí ìbákasí kó gba ju abẹ́rẹ́ kọjá. Ṣùgbọ́n nípa ìwà láàyè Ọlọ́run, àwọn alálẹ̀ bàbá wa Professor Banji Akíntóyè, Olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn sọmọgbè, gbogbo ẹ̀yin sọmọgbè, gbogbo ẹ̀yin tẹ́ ń ṣiṣẹ́, àti ọkùnrin àti obìnrin yín, ọmọdé yín, àgbàlagbà yín, tẹ́ ẹ bá lè ṣòṣọ́ pa àti ṣọwọ́ kan tá a ṣọ̀kan àgbà.
yóò tẹ̀ wá lọ́wọ́. Wọn alọ́pẹ́ títí arúgbó kò lè tó gbà ayé ẹ̀ ti bí. Bẹ́ẹ̀ ni ṣé United Nations ti já ráǹkì wọn báyìí? Ẹ ti rí àbẹ̀rí ara àdí tí wọ́n fi já ráǹkì wọn. Òun ni fídíò kékeré tí mo fẹ́ kẹ́ ẹ wò yìí. Ẹ sáré wò ó, ẹ bá ti wò ó mò ń padà bọ̀. ẹ rí ojú ayé àbẹ́ẹ̀ráyé àwọn ọmọ kéékèèké tó yẹ kí wọ́n wà níléèwé níbi tí wọ́n ti ń tọrọ oúnjẹ káàkiri rèé sóúnjẹ. Níbo àbí nígbà wo ni wọn ò ní tẹ àwọn eléyìí pa? Ara eléyìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àjọ àgbáyé fi pinnu wípé tó orílẹ̀-èdè yìí kò lè ṣiṣẹ́ mọ́, èèyàn orílẹ̀-èdè Nàìjíríà, tí wọ́n fi yọ wọ́n bí ẹni yọ jìgá láwùjọ àwọn orílẹ̀-èdè tó jẹ́ wípé ó ṣe é fọkàn tán. Ló ṣe yẹ kẹ́ ẹ máa pariwo ilẹ̀ Haúsá lẹ́rí yìí, ọ̀yá ẹ bọ́ sílẹ̀ Yorùbá tiwa kẹ́ ẹ rí àrà tí wọ́n ń dá níbẹ̀. Ẹ ráyé ìlú Ìbàdàn rèé níbi tí wọ́n ti tẹ àwọn ọmọ pa nínú oṣù December tó kọjá lọ. Gbogbo àwọn ìròyìn yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni àjọ àgbáyé rí tí wọ́n fi ní tó ó tó. Ẹ káàbọ̀ padà. Ṣé ẹ ti rí ìdí àti túmọ̀ tí ara ẹ̀ ní ohun kò ń ṣòun nìkan ọ̀pọ̀, ṣùgbọ́n a tún máa bá a pàdé lórí ètò nígbà míì. Ẹ pa á láriwo, ẹ kéde rẹ̀ kí gbogbo àgbáyé ó gbọ́. Orílẹ̀-èdè Yorùbá ní kíákíá. Ó dàbọ̀.